Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé ìkan nínú àwọn àyẹ̀wò statistics tí à ń pè ní chi-square. Nínú ìpele àkọ́kọ́ ẹ̀kọ́ yìí, màá ṣàlàyé oríṣiríṣi àyẹ̀wò statistics tí a pè ní test statistics tí a ní pẹ̀lú ìgbà tí o lè lo ọ̀kọ̀ọ̀kan wọn àti ìdí tí àwọn àyẹ̀wò yìí ṣe pàtàkì. Nínú ìpele kejì, màá ṣàlàyé bó ṣe lè ṣe chi-square rẹ bóyá pẹ̀lú ọwọ́ ni tàbí pẹ̀lú Excel àti pẹ̀lú ẹ̀rọ ìṣirò ayélujára tí a mọ̀ sí online calculator. Kò sí tàbí ṣùgbọ́n oríṣiríṣi àyẹ̀wò ló wà nínú ìmọ̀ statistics tí a sì fi máa ń wá bóyá ìdọ́gba tí a mọ̀ sí difference tàbí àjọṣe tí a mọ̀ sí relationship wà tàbí kò sí láàárín àwọn ìjọ tàbí ikọ̀ tí à ń fimú fínlẹ̀ nípa wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, o lè ní proportion test. Wọ́n máa ṣàlàyé ìgbà tó lè lo ọ̀kọ̀ọ̀kan wọn. A ní t-test, a ní chi-square, a ní analysis of variance tí à ń pè ní ANOVA, a dẹ̀ ní correlation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí ikọ̀ tí ò ń ṣe ìwádìí rẹ̀ bá jẹ́, bóyá ó jẹ́ ọlọ́rọ̀ ni tí à ń pè ní categorical variable tàbí tó bá dẹ̀ sì jẹ́ ikọ̀ olóǹkà tí à ń pè ní numerical variable. Kí ni à ń pè ní categorical variable? Òun náà ni ikọ̀ tí ó bá jẹ́ ọlọ́rọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tá a bá ní gender, ó rí i pé ọlọ́rọ̀ ni. Nínú gender wa, a lè ní male akọ, a dẹ̀ sì lè ní female tí à ń pè ní abo. Numerical variable bákan náà ẹ̀wẹ̀, òun náà ni kí ni ikọ̀ olóǹkà tí ń ṣe number, bóyá bí ọ̀kan, èjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ tí eléyìí bá wá yé wa, ohun tí ikọ̀ wa bá jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ni ó sọ irúfẹ́ èyí àyẹ̀wò tí a máa ń lò yìí láti fi wá ìdọ́gba tàbí àjọṣe tó wà láàárín ikọ̀ tá à ń ṣe kí ni o, tá à ń ṣe àwárí wọn. Ó máa lo proportion test nígbà tó bá jẹ́ pé o fẹ́ wá tàbí o fẹ́ mọ̀ púpọ̀ nípa kí ni o, nípa ikọ̀ kan tí ó bá jẹ́ ọlọ́rọ̀. Tó bá ní ikọ̀ tí ó bá jẹ́ ọlọ́rọ̀ kan tí à ń pè ní one categorical variable, ó máa lo ohun tí à ń pè ní kí ni o, one sample proportion test. Bó o ní tí ikọ̀ tó bá jẹ́ ọlọ́rọ̀ tí a mọ̀ sí kí ni categorical variable tó bá pé méjì ńkọ́? Ní báyìí ó máa lo ohun tí à ń pè ní kí ni o, ohun tí à ń pè ní chi-square. Nígbà tí o bá ní ikọ̀ tí ó jẹ́ olóǹkà tí a mọ̀ sí numerical variable, ó máa lo t-test. Bó o ní tó bá jẹ́ pé o ní ikọ̀ olóǹkà kan numerical àti kí ni o, àti categorical, ó máa lo, o lè lo t-test rẹ náà bákan náà tàbí kó lo kí ni o, tàbí kó lo ANOVA. Bó o wá ní tó bá ní ikọ̀ méjì tó jẹ́ categorical, eléyìí tí a mọ̀ sí ikọ̀ ọlọ́rọ̀, ó máa lo kí ni o, ó máa lo ohun tí à ń pè ní correlation test. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú, ohun tí kọ̀ọ̀kan nínú ikọ̀ yìí bá jẹ́, òun náà ni ó máa sọ ìgbà tó máa lò wọ́n tàbí ìgbà tó máa lo ọ̀kọ̀ọ̀kan nínú wọn. Àwọn àyẹ̀wò yìí ṣe pàtàkì nítorí pé wọn yóò sọ fún wa bóyá ìyàtọ̀ tó dájú tàbí tó yanrantí tàbí àjọṣe tó péye wà láàárín ikọ̀ tí à ń ṣe ìwádìí tàbí tí à ń fimú fínlẹ̀ nípa wọn. Ǹjẹ́ tí eléyìí bá yé, ẹ jẹ́ ká lọ sí ohun tí a mọ̀ sí kí ni o, chi-square. Kí ni chi-square? Pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú, chi-square ó jẹ́ kí ni o, ó jẹ́ àyẹ̀wò tí ó lè fi mọ̀ bóyá àjọṣe tó yanrantí wà láàárín ikọ̀ olóǹkà méjì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí a bá ń wá bóyá ìlapa tàbí àjọṣe wà láàárín kí
á kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ àti yíyege, ẹ̀kọ́ àti yíyege tí a lè pè ní kíni o, effect of teaching. Effect of teaching on the academic performance. On the academic performance of students. Ó rí i pé variable kan leléyìí, ikọ̀ kan ni. Ikọ̀ yìí a lè pè ní kíni o, bóyá ó pín kéèyàn ṣe kíni o, ká kọ́ teach or ká sọ pé taught tàbí pa ti kọ́ not taught tàbí ká má kọ́. Ó rí i pé ikọ̀ ọlọ́rọ̀ méjì ni. Ó rí academic performance bákan náà wẹ̀, òun náà lè já sí pé kọ́mọ yege tí a mọ̀ sí pass tàbí kọ́mọ ṣe kíni, tàbí kí ọmọ gbégbó tí a mọ̀ sí kíni o, tí a mọ̀ sí fail. Ó rí i pé tó bá wo méjèèjì dáradára, ó rí i pé ikọ̀ alákọ̀ọ́kọ́ yìí ikọ̀ ọlọ́rọ̀ ni, tí ikọ̀ ẹlẹ́ẹ̀kejì náà sì jẹ́ ikọ̀ ọlọ́rọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú, kí lọ́mọ lò? Ọmọ lo chi-square rẹ. Jẹ́ fún wa lápẹẹrẹ kó lè yé wa. Bóyá bí àpẹẹrẹ, tí n bá ní student mi níbí báyìí, akẹ́kọ̀ọ́ mi, so tí àwọn tó wà nígun bí tó jẹ́ àwọn tí mo kọ́ tá ń pè ní taught, so tí NT tó jẹ́ àwọn tí n kọ́ not taught, so tí n wá ní kíni o, tí mo ní pass, aláwọn tó ṣe kíni, tí wọ́n yege, tí mo dẹ̀ sì ní fail, àwọn tó ṣe kíni o, àwọn tí wọ́n gbégbó, àwọn tí wọ́n gbégbó. Ìjẹ́ tí eléyìí bá yé wa, bóyá nínú àwọn tó yege, bóyá wọ́n jẹ́ àwọn tó yege tí mo kọ́, bóyá wọ́n jẹ́ 60, àwọn tó yege, àwọn tí mo kọ́ tí wọ́n gbégbó ká pé àwọn jẹ́ 40, bóyá 100 ní gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó wà. Àwọn tí n kọ́ tó yege táwọn bá jẹ́ 30, àwọn tí n kọ́ tí wọ́n gbégbó táwọn náà bá jẹ́ 70. Tí n bá wá fẹ́ ṣàwárí bóyá ká kọ́ ọmọ ní ẹ̀kọ́, bóyá kíni o, bóyá àjọṣe wà láàrin kọ́mọ yege, ó rí i pé a lè mọ́ lè rí i níbí báyìí. So torí ẹ̀ la fi mọ́ ṣe kíni o, la fi mọ́ ṣe àwọn ìwádìí síwájú sí i. Torí àwọn tá a bá rí, if nǹkan bá rí, kò túmọ̀ sí pé kíni o, kò túmọ̀ sí pé ìwádìí un gangan ó fẹsẹ̀ rinlẹ̀, kò túmọ̀ sí pé ó yanrantí. Òun ni pé nísìnyí, ó rí i pé nínú àwọn akẹ́kọ̀ọ́ 100 la lò níbí báyìí tí ń ṣe 100, ó rí i pé akẹ́kọ̀ọ́ pọ̀ lágbàáyé, sample la mú nínú kíni o, nínú population. Láti fi lè wá, a jẹ́ pé ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ ṣe àwọn àyẹ̀wò statistics síwájú sí i. So eléyìí ló wá ṣe kíni o, la lè lo chi-square fún, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé. Kí la wá ń pè ní chi-square? So chi-square rẹ tá a mọ́ ń kọ báyìí, òun náà ni kíni o, formula tó mọ́ lò láti fi ṣe leléyìí, òun ni tí à ń pè ní summation O minus E squared divided by E. Summation O minus E squared divided by E, tí O rẹ̀ ń ṣe observed frequency. Orí observed frequency òun náà ni kíni o, òun náà ni àwọn data rẹ tó gbà, àwọn tó wà nínú àwọn data tó wà nínú àwọn ikọ̀ kọ̀ọ̀kan. So òun náà ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ 60 ta ní bí, 40, 30, 70, àwọn ni kíni observed frequency. Orí E rẹ, n tóun dúró fún ni expected frequency. N tó sì fi mọ́ wá, òun náà ni formula mìíràn tí à ń pè ní kíni o, row total multiply by column total divided by grand total. So ti yé wa báyẹn, so divided by grand total. Má gbàgbé, mo ní O rẹ, òun ni àwọn data tó gbà. O rí E, àwọn làwọn tó jẹ́ pé ó mọ́ lò láti ìgbà tó bá ti ṣe kíni o, tó bá ti wá formula yìí. So ti yé wa báwọn. So ìjẹ́ tí o bá ti ṣe eléyìí tán,
ó ní tí à ń pè ní kíni o chi-square value. Eléyìí yóò fún ọ ní chi-square value. Tó bá tí á ní kí ni chi-square value rẹ, kí ni àwọn ìgbésẹ̀ tó máa wá láti fi ṣe kíni o, láti wò bóyá bí kíni o àjọṣe ó wà láàrin àwọn ikọ̀ méjì tó ń wá. Nínú àwọn ìpele tí a mọ̀ sí step tó lè wá, òun náà ni kíni o, nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tó kọ́kọ́ ṣe òun náà ni kíni, ó kọ́kọ́ kọ hypothesis rẹ. Kí ni hypothesis? Hypothesis náà ni àwọn tí a ṣe kíni o, àwọn tá a gbà lérò bóyá ó lè ṣe kíni, ó lè já sóòótọ́ àbí kó lè já sírọ́. So a ní null hypothesis tí à ń pè ní H0, a dẹ̀ ní alternative hypothesis. Alternative hypothesis ni hypothesis tá a máa lò nígbà tá a bá gbá null nípadànù. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, nígbà tó jẹ́ pé a fẹ́ mọ̀ bóyá kí ni àjọṣe wà láàrin kí á kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti yíyege, effect of teaching on the academic performance of students. A já sí pé null hypothesis rẹ, ó rí pé mo léléyìí, òun ni null hypothesis. So null hypothesis rẹ yóò máa jẹ́ kí ni o, there is no effect of teaching on the performance of students. Orí ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tí à ń pè ní kíni o, tí à ń pè ní alternative hypothesis, ta ló máa lò nígbà tó bá yẹgi fún null hypothesis rẹ. Máa máa ṣàlàyé tá a bá ṣe iṣẹ́ síwájú sí bó ṣe lè máa yẹgi fún. Òun náà ni kíni o, òun là ń pè ní H1 tí ó máa jẹ́ kíni o, there is, wípé kíni, àjọṣe ìwádìí ó ṣe kíni o, ó wà láàrin, there is effect of teaching ìdọ́gba wà láàrin wọn on the performance of students. Orí tó bá ti kọ eléyìí tán tí a mọ̀ sí hypothesis rẹ, ohun tó kù tó ṣe òun náà ni pé kíni, kọ fọ́múlà chi-square rẹ, kó dẹ̀ ṣe kíni, kó sì wá má gbàgbé pé òun ni kíni o, summation O minus E squared divided by E, tí O rẹ jẹ́ kíni o, observed frequency, àwọn data tó gbà. So tó sì lè wá expected frequency nínú kíni, nínú fọ́múlà tí mo kọ fún ọ. Orí ìgbésẹ̀ kẹta tó gbé, òun náà ni láti ṣe ìpinnu tí à ń pè ní decision. Bó ló ṣe máa ṣe ìpinnu rẹ̀? Ìpinnu ni pé ó ṣèpinnu bóyá ìyàtọ̀ wà láàrin ikọ̀ méjèèjì tó ń wò àbí kò sí. Ọ̀nà méjì ló lè gbà ṣèpinnu. Alákọ̀ọ́kọ́, o lè wo tábìlì chi-square rẹ, tábìlì chi-square leléyìí. Ṣùgbọ́n tó fi máa wo tábìlì chi-square, òun náà ni tí à ń pè ní kíni o, degree of freedom. Kí ni wá ní degree of freedom rẹ̀? Degree of freedom ni kíni o, rho minus 1 multiply by column minus 1. So ti yé wa báwọn. So tó bá ti á mọ tí tábìlì value tí tábìlì chi-square bá fún ọ, tó bá ní value chi-square tó rí nínú tábìlì rẹ, ó wá fi ṣe àfiwé ohun tó wá tí à ń pè ní chi-square calculated. So ti yé. Tó bá jẹ́ pé ohun tó bá calculate tó bá ju ohun tó wò pẹ̀lú degree of freedom nínú table rẹ lọ, á já sí pé o máa gbá hypothesis rẹ dànù pa tí à ń pè ní kíni o, reject H0. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó ṣe kíni, ó gbà wọlé. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó gbà wọlé. Alákọ̀ọ́kọ́ tí o lè gbà ṣèpinnu nìyẹn. Orí ọ̀nà kejì, òun náà ni kó lo p-values rẹ̀.
so bó ló ṣe máa leléyìí, òun náà ni pé ó ṣàfiwé p-value rẹ àti kí ni alpha level. Bó la ṣe máa ń wá p-value, ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, ṣùgbọ́n p-values rẹ bóyá tó bá lo excel rẹ tàbí o lo calculator, ó rí i pé p-value ni ó máa fún ọ. Ó wá wo p-value rẹ yìí, ó fi ṣe déédéé alpha level. Tó bá jẹ́ pé p-value tó lọ gẹ́ẹ̀tì tó bá ṣe kí ni o, tó bá kéré sí alpha level rẹ tí a pè sí level of significant, eléyìí tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà 0.05 la máa ń lò fún un, lẹ́yìn tí màá sì máa lò nínú kí ni o, nínú ẹ̀kọ́ yìí, òun náà ni pé ó máa ṣe kí ni, ó máa gbá null hypothesis rẹ ń pá, ó ṣe kí ni o, ó wá gba alternative hypothesis wọlé, tàbí kó ṣe kí ni, otherwise ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀, accept H0, accept H0. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ó yá jẹ́ ká wò ó bó ṣe lè ṣe kí ni o, bó ṣe lè ṣe àwọn kiní yìí, bó ṣe lè ṣe wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bó lo ṣe lè lo ọwọ́ rẹ, jẹ́ kí n gbé eléyìí wá sísàlẹ̀ ká sì lo àpẹẹrẹ òun náà fún un. Nínú ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tá á kọ́kọ́ gbé, òun náà ni ká lo kí ni, ká lo ọwọ́ wa, bóyá yóò ṣiṣẹ́. Láti lo ọwọ́ rẹ kò le rárá, n tó kàn gbúdọ̀ gbọ́yé òun ni kí ni o, òun ni àwọn fọ́múlà rẹ. Má gbàgbé pa ní kí ni o, a ní chi-square wa, a ní òun ni summation o minus e square divided by e. A dẹ̀ ti sọ pé àwọn o rẹ nìí tí a mọ̀ sí observed, àwọn e rẹ sì ní bákan náà. So ìjẹ́ tí eléyìí bá yé wa, ó ṣe kí ni o, ó wá n tí àwọn e kọ̀ọ̀kan jẹ́ pẹ̀lú fọ́múlà eléyìí tá a ti fún wa. Lẹ́yìn náà tó bá ti mọ ohun tí wọ́n jẹ́, ó wá wá n tí à ń pè ní total, àròpọ̀ wọn níbí báyìí, ó yá kí ni total wọn ó jẹ́. Ó rí i pé tó bá ro eléyìí papọ̀, kí ni ó fún ọ? 60 plus 30 yóò fún ọ ní 90, 40 plus 70 yóò fún ẹ ní kí ni o, yóò fún ẹ ní 110. Ó tún ro total apá ibí bàyìí náà papọ̀ tí à ń pè ní row, column ní row ní báyìí, column ní báyìí. So a ti ro column papọ̀ la fi get 90 àti 110. Ó yá tó bá ro row rẹ papọ̀ bákan náà ẹ̀wẹ̀, eléyìí ó fún ọ ní 100, eléyìí náà ó fún ẹ ní 100, 30 plus 70, 100. Ó yá tó bá ṣe grand total rẹ, ó rí i pé 100 plus 100 kí ni ó fún wa? Yóò fún wa ní 200. Eléyìí là ń pè ní kí ni o, eléyìí là ń pè ní grand total, eléyìí ni à ń pè ní grand total. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, láti tẹ̀síwájú má gbàgbé pé a máa ṣàwárí àwọn e wa, E11 àti n tó wà nínú kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́, row alákọ̀ọ́kọ́ yìí náà, òun náà ni pé kí ni o, má gbàgbé pé mo ní fọ́múlà tó máa lò fún expected value, òun ní kí ni o, row total multiply by column total divided by 100. Kí ni row total rẹ? 100 multiply by kí ni column total ńbí? 90 divided by grand total 200. Ó rí i pé eléyìí ó gé eléyìí, so n tí ó kù ńlẹ̀ òun ni kí ni o, òun ni 45. Ó yá o lè tẹ̀síwájú pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì, row 1 column 2, kí lòun náà ó jẹ́ o? Row total 100 multiply by, ó rí i pé kólọ́ọ̀mù yìí la wà nísìnyí, 110 divided by grand total 200. Eléyìí yóò ṣe kí ni o, yóò géra wọn. Ó rí i pé tó bá fi 2 gé 110, kí ni ó kù? 55. Ó kọ ọ́, jẹ́ máa tún eléyìí kọ dáadáa kó má baà fi dàrú. Má bínú, n ó tún kọ. Ó yá
so eléyìí ni 55 o lè kọ síbí báyìí o e o e àbí eléyìí jẹ́ 100 bóyá kí n fàlà eléyìí so tí eléyìí dẹ̀ sì jẹ́ kíni o tí eléyìí jẹ́ 200 óyá já ṣe ń tẹ́lẹ̀ náà jẹ́ row 2 column 1 row total 100 kí ni column rẹ̀ 90 divided by what 200 ó rí pé nǹkan kan náà ni ó fún un náà máa jẹ́ kíni o torí 2 get 2 so eléyìí náà jẹ́ kíni 45 tó bá ṣe row 2 column 2 bákan náà wẹ̀ òun náà jẹ́ kíni o 100 times 110 divided by 200 so eléyìí náà ṣe kíni ó gélé eléyìí náà kù kíni o 55 kì í ṣe gbogbo ìgbà ló mọ rí tó jẹ mọ́ bẹ́ẹ̀ ó rí pé torí pápẹẹrẹ yìí mo mú wá ní agbárí òun ló jẹ́ ká rí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ óyá jẹ́ ká kọ àwọn kíní ọ̀hún dáadáa sínú ká lè rí àwọn fọ́múlà wa lò so òun náà ni pé kíni o mo ní o mo ní e ó rí pé fọ́múlà yìí o minus e then o minus e squared o minus e squared divided by e eléyìí tó jẹ́ pé àwọn ṣe kíni o a máa ṣe ìròpọ̀ rẹ̀ kó tó di pa ṣe kíni ká gẹ́ẹ̀tì chi square wa ẹ̀fà òun nígi báyìí ó dáa ìjẹ́ tí eléyìí bá yé wa ó rí pé alákọ̀ọ́kọ́ tó bá wo ohun tá a ní lókè a ní 60 expected value ẹ jẹ́ kíni o 45 a ní 40 tí expected value tiẹ̀ náà ṣe kíni o 55 jẹ́ n tún pààrọ̀ gègé mi 40 55 a dẹ̀ ní 30 tóun náà jẹ́ 45 then 70 ó rí pé expected value tí ń ṣe déédéé 70 bí báyìí òun náà ni kíni òun náà ni 55 so 70 55 óyá kí n tó tẹ̀síwájú jẹ́ kí n fa àwọn ọ̀là wọn ká bá má fi ṣe àṣìṣe ó rí pé tó bá tẹ̀síwájú nípa rẹ̀ o minus e òun náà ni pé kíni observe frequency rẹ̀ ń bí báyìí expected frequency rẹ̀ mo yọ kúrò nú bò mo yọ kúrò nú observe frequency 60 minus 14 yóò máa fún mi ní kíni o 15 40 minus 55 òun máa fún mi ní kíni o minus 15 àbí bẹ́ẹ̀ kọ́ ni 30 minus 45 òun náà máa jẹ́ kíni o minus 15 70 minus 55 that is 15 má jẹ́ ìyàlẹ́nu tó wọ́n bá ń ṣe tọ̀dọ̀ tiẹ̀ bóyá tó ń ṣe tó bá ju kíni o 2 by 2 lọ tó ti yé wa báyẹn then o lè ní value inú contingency table wa rèé ó lè ṣe kíni ó lè yàtọ̀ sí àwọn èyí tá a wá níbí báyìí óyá 45 minus 15 that is what sorry ó rí pé o minus e square leléyìí that is in tá a get níbí báyìí ká square rẹ̀ kíni ó máa fún mi 225 eléyìí náà jẹ́ kíni 225 ó rí pé tó bá tẹ̀síwájú òun ni pé kó mọ mú ọ̀kọ̀ọ̀kan wọn kó mọ fi ṣe kíni o kó mọ fi divide kó mọ fi 225 máa fi wọ́n gé 225 ó rí pé tó bá mú alákọ̀ọ́kọ́ tí ń ṣe kíni o 225 divided by 15 225 divided by 15 yóò fún ẹ ní 15 so ti yé wa báyẹn so má bínú mo ti ṣàṣìṣe o kì í ṣe 15 o ó rí pé n ta ní kíni o minus e squared eléyìí divided by e expected value wa so 225 divided by 45 5 leléyìí yóò jẹ́ óyá 225 divided by 55 ńkọ́ kí ni ó fún wa eléyìí fún mi ní 4.09
àbí? So 225 divided by 45 yóò tún fún mi ní 5, 225 divided by 55 4.09 tó ti yé. Ǹjẹ́ tí o bá parí eléyìí ó wá ṣàròpọ̀ gbogbo eléyìí sọ pé fọ́múlà wa gangan ni that is summation kó ṣe kí ni o kó ṣe àròpọ̀ àwọn eléyìí papọ̀ má bínú summation kó gbogbo wọn ni kì í ṣe ẹyọ̀kan ló ní so summation tó ti yé báyẹn. So ó yá tó bá ṣàròpọ̀ gbogbo wọn 5 plus 5 sọ mọ̀ pé yóò fún ẹ ní 10 so 4.09 times 2 méjì lòun so that is what? So that is 8.18 tó bá ro 10 mọ́ yóò máa fún mi ní kí ni o 18.18 orí 18.18 yìí òun náà ní kí ni o òun náà ní chi-square wa a jẹ́ pé chi-square value wa yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ 18.8 ó yá ó wá wò ó pé kí ni o ó ṣèpinnu pé ṣó máa ṣe kí ni ṣó máa sọ null hypothesis rẹ sígbó ni àbó gba alternative hypothesis wọlé. Má dẹ̀ gbàgbé òfin tí mo fún wa òun náà ni pé ó kọ́ ṣe kí ni o ó lọ wo chi-square rẹ tó ṣe yìí òun náà ni chi-square tá a wá tí a ń pè ní chi-square calculated tó ti yé wa báwọn. Ó tún lọ wo chi-square nínú tábìlì bó mo ló ṣe máa wò ó wàá kọ́ wá degree of freedom rẹ ná tí ó máa jẹ́ row minus 1 multiply by column minus 1 tó ti yé wa. Ó rí i pé row mélòó la ní row méjì la ní àbí tó bá wò ó dáadáa ó rí i pé a ní kí ni a ní true thought not thought row méjì column méjì náà ni pass fail àbí yóò jẹ́ 2 minus 1 multiply by 2 minus 1 so yóò máa fún mi ní 1 times 1 tí í ṣe 1 a já sí pé ó lọ wo 1 rẹ ní under kí ni o 0.05 nígbà ó jẹ́ pé alpha tá à ń lò tí ń ṣe level of significance òun ní kí ni 0.05 ó yá 1 ó rí i pé 1 ní àbí under 0.05 kí ni ó máa fún mi so yóò máa 3.84 a já sí pé chi-square tábìlì mi òun ní kí ni o 3.84 ó rí i pé tó bá wò ó chi-square tá a ṣe kí ni tá a wá tí à ń pè ní chi-square calculated ó ju ohun tó wà nínú kí ni lọ ó ju ohun tó wà nínú tábìlì lọ a já sí pé kí ló máa ṣe o so pé since chi-square ó rí i pé 18 àbí sọ mọ̀ pé 18 ní 18.18 àrùn ojú ní 18 ju 3.4 lọ àbí a já sí pé ó máa ṣe kí ni ó máa reject h0 rẹ tí à ń pè ní null hypothesis tó bá reject h0 rẹ tí à ń pè ní null hypothesis kí ló máa ṣe yẹn a já sí pé ó máa accept h1 rẹ má dẹ̀ gbàgbé kí ni null hypothesis wa òun náà ni pé kí ni o kí a kọ́ ọmọ ní ẹ̀kọ́ kò ṣe kí ni kò sí àjọṣepọ̀ kankan láàrin ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti yíyege pé kí ni o pé tá a bá tiẹ̀ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àbá kọ́ lẹ́kọ̀ọ́ kò sọ fún wa bóyá ọmọ ó pass àbí yóò fail òun náà ni pé there is no effect of teaching ó ti rí òun leléyìí so there is no effect of teaching on the academic performance of students so ìgbà tí ò ti mú wa gbà wọlé òun a jẹ́ pé there is an effect of teaching so ti yé òun náà ni pé there is an effect of teaching and hence there is an effect of teaching on the performance of what? On the performance of students. Ǹjẹ́ tí eléyìí bá yé wa ọ̀nà kejì òun náà ni pé kó o lo Excel rẹ láti fi ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣèpinnu ó yá bó o lo ṣe lè lo Excel rẹ òun náà ò le rárá tó bá ṣí Excel rẹ ó rí i pé a ní kí ni o a ní ikọ̀ méjì tí ń ṣe kí ni kíkọ́ taught not taught àbí a dẹ̀ ṣe kí ni a dẹ̀ ní pass bóyá ọmọ ó ṣe kí ni o
bóyá ọmọ ó yege tàbí yóò gbégbó. So má gbàgbé ó wa observed. Ó rí pé observe rẹ̀ níbí báyìí kí ní í ṣe o? Ó rí pé observe rẹ̀ níbí báyìí 6 kí ni? Tí eléyìí ń ṣe kí ni? Tí eléyìí jẹ́ 40, eléyìí náà jẹ́ kí ni o? 30, eléyìí jẹ́ 70. Má dẹ̀ gbàgbé, jẹ́ n ṣé kó lè bójú rí. Má bínú. Jẹ́ n ṣé kó lè bójú rí. So tí a mọ̀ sí expected, observed, ó ti yé wa. Lẹ́yìn náà ó ṣe kí ni o? Ó find the total rẹ̀. Má gbàgbé pé total rẹ̀ ni kí ni? Kó ro méjèèjì pọ̀, sum of eléyìí. Tó bá fẹ́ rò papọ̀, formula tó tọ́ ni sum of, ó wá mú àwọn tó fẹ́ rò papọ̀. Ṣó ti yé wa báyìí? Ó rí pé ó jẹ́ 90 àbí? Ó tún wá total eléyìí náà. Kí la fẹ́ rò papọ̀? Ó tún tẹ sum àbí? Arákùnrin yìí àti kí ni o? Àti arákùnrin yìí. Tó bá fẹ́ ṣe kí ni? Tó bá fẹ́ lò ó léléyìí náà, o lè gbé wálẹ̀, ó fagi wá níbí báyìí, ó gbé wálẹ̀. Mo lè wá eléyìí náà, sum, àbí kó tiẹ̀ sọ ohun tí ó jẹ́ papọ̀. Eléyìí àti kí ni? Àti eléyìí. Ṣó yé wa? Ó rí pé tó bá ro méjèèjì yìí papọ̀ náà, kí ni ó máa jẹ́? Ó di pé 200 ni ó máa jẹ́. Eléyìí àti kí ni o? Àti eléyìí náà. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ó rí pé eléyìí ni kí ni? Eléyìí ni total wa. Eléyìí ni total wa. Tó dẹ̀ sì ṣe kí ni? Tó máa lò láti fi ṣe kí ni o? Láti fi wá expected value rẹ̀. Má dẹ̀ gbàgbé formula expected value. Tó bá ti gbàgbé jẹ́ n rán ọ létí. Òun náà ni pé kí ni o? Òun náà ni pé tó bá fẹ́ wá expected value rẹ̀, yó máa jẹ́ kí ni o? Summation, má gbàgbé, tó bá ti gbàgbé jẹ́ n rán ọ létí níbí báyìí. Yó máa jẹ́ kí ni o? Grand total, row total multiply by column total, everything over what? Over grand total. So eléyìí tó ń wò ní nínú kí ni? Nínú bírò pupa. Á já sí pé tí n bá fẹ́ wá eléyìí, yó máa jẹ́ kí ni o? Row total, ṣo mọ̀ pé row rẹ̀ ni àbí? Multiply by column total, this is multiplication, multiply by column total àbí? Divided by grand total. So ohun tó fún mi leléyìí àbí? Tó bá tẹ̀síwájú léléyìí náà, row total, row rẹ̀ ni, multiply by column total àbí? Divided by grand total. Ó rí pé ohun tóhun náà fún ọ leléyìí àbí? Eléyìí náà, row total multiply by column total divided by grand total, àbí bẹ́ẹ̀ kọ́ ni? So tó bá ṣe èyí tó parí náà bákan náà, row total multiply by column total divided by grand total. Ṣó ti yé wa báhun? So ǹjẹ́ tí eléyìí bá yé, o lè tẹ̀síwájú. Ó wá ní O rẹ̀, E rẹ̀. Má dẹ̀ gbàgbé pé á ní kí ni o? A gbọ́dọ̀ ní O minus E. A tún gbọ́dọ̀ ní kí ni o? O minus E squared. Ṣó ti yé wa báyẹn? A dẹ̀ tún gbọ́dọ̀ ní kí ni o? O minus E squared, everything divided by E. Eléyìí tí ń ṣe kí ni? Tí ń ṣe chi-square wa gangan. Jẹ́ á to àwọn observed frequency wa. Observed frequency mi ni. Mo tiẹ̀ lè kó méjèèjì papọ̀ nígbà tó jẹ́ pé observed àti expected ni. Tí máa copy wọn. Ṣo mọ̀ pé ó ní formula nínú, o lè copy rẹ̀ value, kó paste value rẹ̀, àbí? Tó bá ṣe eléyìí náà bákan náà ẹ̀wẹ̀, tí mò ń wí nù, value ni ó wá torí formula wà lókè. Lẹ́yìn náà, ó máa wá ṣe kí ni? Ó máa wá O minus eléyìí minus kí ni o? Minus eléyìí. Ṣó ti yé wa báyẹn? Ó rí pé tó bá ṣe é, o lè fa eléyìí wá sálẹ̀ láti lo formula kan náà fún àwọn yòókù. Ṣó ti yé wa báyẹn? Tó bá ṣe eléyìí tán, o tún lè ṣe kí ni o? Kó square ìkọ̀ọ̀kan wọn. Eléyìí
raised to power 2 tó ti yé. O lè fagi náà wálẹ̀ láti ṣe kí ni, láti fi bá àwọn yòókù náà wí. Ǹjẹ́ tó bá ti ṣe eléyìí náà tán, òun náà ni pé kí ni, o minus e squared, má bínú mo ti ṣàṣìṣe ráńpẹ́ níbí o, o minus e squared ló yẹ kó jẹ́ o, divided by e. So a já sí pé eléyìí ó máa jẹ́ kí ni, eléyìí divided by e. O lè fagi náà wá sàlẹ̀ láti fi mọ ohun tí àwọn yòókù náà ó jẹ́. So tó bá ti ṣe é tán, ó ro gbogbo eléyìí papọ̀, eléyìí ni ó máa fún ẹ ní kí ni o, ni ó máa fún ẹ ní chi square rẹ. Ó rí pé ó yá púpọ̀. Àǹfààní eléyìí náà ni pé tó bá ní tó ju 2/2 contingency table lọ, ó rí pé 2/2 la ní níbí. Tó bá wo àwọn table mi tí mo ní níbí báyìí 2/2, o lè ní 5/5, o lè ní 3/3. So eléyìí ikọ̀ rẹ, òun náà ni ó máa sọ kí ni o, ni ó máa sọ bó ṣe máa ní fún ọ. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, so ó wá lọ ṣe kí ni, ó rí pé chi square rẹ nísìnyí ó papọ̀ mọ́ èyí tá a ṣe àbí kò papọ̀, ó máa lọ wò nínú table rẹ. Ṣùgbọ́n tó bá tún fẹ́ dára rẹ láàmú, Excel máa ní formula tí ó máa fún ọ ní p-value. Má dẹ̀ gbàgbé pé mo ṣàlàyé síwájú pé ọ̀nà méjì ló lè gbà ṣe ìpinnu. Alákọ̀ọ́kọ́ ni kó lo kí ni o, kó lo table rẹ. Ẹlẹ́ẹ̀kejì ni kó wá p-value. So tó bá ti mọ tí p-value jẹ́, ó ṣe kí ni, ó wá fi wé kí ni o, ohun tí a mọ̀ sí level of significance rẹ. Tó bá jẹ́ p-value rẹ tó bá lọ kéré sí alpha tí a mọ̀ sí level of significance, ó máa fi kí ni, ó máa ta kí ni, ohun tí à ń pè ní kí ni o, null hypothesis rẹ dànù, ó máa gba alternative wọlé. Ó yá, tó bá fẹ́ lo formula fún un, ó máa ń gbé kí ni o, ó tẹ is equal to chi squared, tó ti yé. So eléyìí ló lè lo chi square test. So eléyìí ni chi square test, tó ti yé wa báwọn. Ó yá, ohun tó kọ́kọ́ mú ni kí ni, actual range ni kí ni, observed rẹ, ó fagilé gbogbo ẹ̀ báyìí, àbí? Then expected rẹ, tó ti yé. Tó bá ti ń tẹ̀ báyìí, value tí ó máa mú wá ni. Value tó mú wá yìí òun là ń pè ní kí ni o, òun là ń pè ní kí ni, òun là ń pè ní p-value. Ó rí pé p-value wá níbí báyìí, p-value wa ó jẹ́ kí ni o, 0.00004. Ó rí pé tó bá wo p-values rẹ, ṣó kéré sí alpha àbí ò kéré? Ó rí pé ó kéré sí alpha o. Má gbàgbé pé alpha wa ní kí ni, 0.05. So ti yé, that is probability tó ṣe kí ni, tó fi wá lọ́kàn balẹ̀. A já sí pé màá máa ṣe kí ni, màá máa reject H0 mi. Ó rí pé kankan náà ló fún wa bí alákọ̀ọ́kọ́. So ìyẹn ó máa sọ fún mi pé kí ni, ká kọ́ mọ ìyàtọ̀, àjọṣe wà nínú ká kọ́ mọ àti kí ni o, àti yíyege, tó ti yé wa báwọn. Òrí eléyìí tí màá fi kádìí ẹ̀ lẹ̀, òun náà ni pé tó bá fẹ́ lo calculator online, tó bá fẹ́ lo ọwọ́ rẹ, tó dẹ̀ fẹ́ lo Excel rẹ, bóyá o ní kọ̀m̀pútà, o lè lo fóònù rẹ náà láti fi ṣe. Òun náà ni pé ó lọ síbi wẹ́bsáìtì tí mo wà yìí, ó lọ síbi wẹ́bsáìtì tí mo wà yìí, o lè kọ́ọ́lẹ̀, tó ti yé wa báyẹn. Ó wá ṣe kí ni o, ó lo bóyá gúrúùpù tá a ní, ṣo mọ̀ pé ikọ̀ méjì méjì la ní, taught, not taught, pass, fail, tó ti yé wa báwọn. Ó wá tẹ next. Tó bá ti mú next tán, ó wá tẹ àwọn followers yìí, ó rí pé 60 ni, 40 àbí, 30, 70. Tó bá ti ṣe bẹ́ẹ̀ tán, tó bá ti tẹ next, ó rí pé ohun tó kọ́kọ́ ṣe náà ni pé kí ni o, ó kọ́kọ́ find àwọn row total, column total àti grand total. Eléyìí tí ń ṣe kí ni, tí ń ṣe déédéé ohun tá a wá níbí. So ti yé wa, ó rí pé ó rọjú púpọ̀. Ó yá, lẹ́yìn náà, ó wá wo level of significance tó fẹ́ mú, ṣo mọ̀ pé a ní ká mú kí ni o, 0.05. Ó wá calculate ẹ̀, chi square rẹ̀. Ó rí pé ń lọ ṣe kí ni, ń lọ wá ohun tí expected value ọ̀kọ̀ọ̀kan wọn jẹ́. Ó rí pé tó bá wò ó dáadáa, a ní kí ni o, ó ní chi square statistics wa jẹ́ 18.18. Eléyìí tí ń ṣe déédéé ohun tá a wá lẹ́ẹ̀kan. So ti yé wa báwọn, ohun tá a wá lẹ́ẹ̀kan. So p-value eléyìí òun jẹ́ kí ni o, òun jẹ́
0.0002 so òun jẹ́ kí ni 0.002 ò rí tó sòpinya tó wà láàrin kí ni o tó wà láàrin in ta gẹ́ẹ̀tì nínú chi-square wa àti in ta gẹ́ẹ̀tì níbí òun náà ni pé tó súnmọ́ ni pé kan calculate ẹ̀ pẹ̀lú one tay tí kejì ń calculate ẹ̀ pẹ̀lú two tay test so kí ni à ń pè ní one tay àti two tay test nínú àwọn fídíò tó bọ̀ ń mọ ṣàlàyé tó ti yé wa báwọn ó di pé tó bá wò nísìnyí báyìí p value rẹ̀ òun náà ṣe kí ni ó kéré sí kí ni òun náà kéré sí level of significance rẹ̀ á já sí pé result yẹn wà significant ó mọ ṣe kí ni ó mọ sọ àwọn kiní rẹ̀ dànù ó mọ sọ ohun tí à ń pè ní kí ni null hypothesis rẹ̀ dànù eléyìí tún ní nǹkan mìíràn tó lè gbà ṣe bóyá o fẹ́ ṣe é sí project ilé ìwé rẹ ni o lè wo bó ṣe lè mọ ṣe kí ni o bó ṣe mọ kọ wọ́n eléyìí tí a mọ̀ sí kí ni upper requirement bó ṣe kọ nísìnyí ni pé ó kọ chi-square rẹ̀ ó kọ degree of freedom rẹ̀ sample rẹ̀ ó dẹ̀ kọ t-test rẹ̀ bóyá tí bá fẹ́ kọ níbí á já sí pé máa ṣe kí ni o yóò mọ jẹ́ chi-squared mọ̀ pé degree of freedom mi jẹ́ 1 àbí sample mi dẹ̀ sì jẹ́ kí ni o ó jẹ́ 100 mo ló jẹ́ 18.18 tó ti yé lẹ́yìn náà ó wá ṣe kí ni o ó kọ p value rẹ̀ p is equal to 0.0002 p is equal to 0.002 so ìjẹ́ tí eléyìí bá yé wa mo rọ̀ ọ́ láti subscribe sí fídíò mi tó o bá tíì ṣe bẹ́ẹ̀ so mo dá ń rọ̀ ọ́ láti ṣe kí ni láti like ẹ̀ kó dẹ̀ share rẹ̀ kó lè ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn títí màá fi mọ pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.